ẹ wá gbọ́ ohun tí Peter Obi sọ lórí ìṣẹ̀lẹ̀ ìṣekúpani tó wáyé ní ìpínlẹ̀ Kwara. Olùdíje sí ipò ààrẹ lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú Labour Party nínú ètò ìdìbò àpapọ̀ ọdún 2023 Peter Obi ti fi ìbànújẹ́ ọkàn rẹ̀ hàn lórí àkọlù tó wáyé sílùú Òkè-Ọdẹ níjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn ní ìpínlẹ̀ Kwara níbi tí àwọn ẹ̀ṣọ́ aláàbò fìjìláńtẹ́ àti olórí ìlú kan ti pàdánù ẹ̀mí wọn. Nínú ọ̀rọ̀ kan tó fi sórí ìtàkùn ayélujára X rẹ̀ lọ́jọ́ Ìṣẹ́gun ni gómìnà ìpínlẹ̀ Anambra tẹ́lẹ̀rí ọ̀hún ti ṣàpèjúwe ìṣẹ̀lẹ̀ náà gẹ́gẹ́ bí rògbòdìyàn ọ̀tun míì tí ó sì pè fún ìgbésẹ̀ ní kíákíá láti wá wọ irú ìtàjẹ̀sílẹ̀ bẹ́ẹ̀ wọlẹ̀. Tó ní pẹ̀lú ẹ̀dùn ọkàn ni òun fi gba ìròyìn ìṣekúpani tó wáyé nílùú Òkè-Ọdẹ ní ìpínlẹ̀ Kwara ọ̀hún níbi tí àwọn kò mọwọ́ kò mẹsẹ̀ àwọn fìjìláńtẹ́ tó fi mọ́ baálẹ̀ ìlú Ọ̀gbáyọ̀ ti pàdánù ẹ̀mí wọn látàrí àkọlù látọwọ́ àwọn ikọ̀ agbésùmọ̀mí tó ń fojoojúmọ́ da àlàáfíà orílẹ̀-èdè yìí láàmú. Ó fi kún pé orílẹ̀-èdè yìí wà nínú ọ̀fọ̀ pẹ̀lú bí àwọn aláìṣẹ̀ ti ń pàdánù ẹ̀mí wọn lójoojúmọ́ àti wípé àkọlù àtìgbàdégbà yìí ṣàfihàn pé ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ètò ààbò orílẹ̀-èdè yìí ń fẹ́ àmójútó ní kíákíá. Tó sọ di mímọ̀ pé kò sí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kankan tó yẹ kí ó máa gbé nínú inú fu àyàfu nínú ilé rẹ̀. Obi kò ṣàìránṣẹ́ ìbánikẹ́dùn sí gómìnà àti àwọn ènìyàn ìpínlẹ̀ Kwara tó fi mọ́ àwọn tó pàdánù àwọn mọ̀lẹ́bí wọn tó gbà á ládùúrà pé kí Ọlọ́run dúró tì wọ́n kí ó sì tẹ́ àwọn tó dolóògbé náà sí afẹ́fẹ́ rere. Ní ìpínlẹ̀ Benue, ìpòrúru ọkàn ló ti bẹ́ sílẹ̀ ní ìlú kan tí wọ́n ń pè ní Zaki Biam tó wà níjọba ìbílẹ̀ Ukum ní ìpínlẹ̀ Benue lówùúrọ̀ kùtù ọjọ́ Ajé nígbà tí àwọn agbébọnjà kan tí wọ́n fura sí pé agbésùmọ̀mí ni wọ́n ya wọ inú ọjà tí wọ́n sì yìnbọn pa ẹnìkan tí wọ́n fura sí pé ó jẹ́ olórí ikọ̀ alákatakítí míì. Gẹ́gẹ́ bí oṣojú mi kòró kan tí ó pe orúkọ ara rẹ̀ ní Tana ti sọ wípé ìṣẹ̀lẹ̀ ọ̀hún wáyé ní nǹkan bíi aago 9 òwúrọ̀ tó ṣàlàyé pé afurasí olórí ikọ̀ kan Ikyoga Joka ni wọ́n yìnbọn pa lówùúrọ̀ kùtù ọjọ́ Ajé nítòsí ibi tí wọ́n ti ń pẹran nílùú Zaki Biam tó wà níjọba ìbílẹ̀ Ukum ní ìpínlẹ̀ Benue. Àwọn afurasí agbébọnjà ọ̀hún ni wọ́n wọ inú ìlú ọ̀hún ní nǹkan bíi aago 9 òwúrọ̀ tí wọ́n sì yìnbọn pa arákùnrin ọ̀hún léyìí tí ó mú kí àwọn ènìyàn tó wà ní agbègbè náà sá àsálà fún ẹ̀mí wọn. Gẹ́gẹ́ bí oṣojú mi kòró míì tóun náà pe orúkọ ara rẹ̀ ní Jando náà ti ṣe lálàyé pé pípa arákùnrin ọ̀hún ló ṣeé ṣe kó ní nǹkan ṣe pẹ̀lú èmi òjò ìwọ ojú mi tó ti ń wáyé láàrin àwọn oníṣẹ́ láabi ọ̀hún ní agbègbè náà. Tó wáá ṣe àpèjúwe olóògbé náà gẹ́gẹ́ bí ẹni tó ti wá wọ ìbàjẹ́ bọlẹ̀ nígbà tí àwọn kan wí pé ó ti padà síbi èébì rẹ̀ ló sọ di àfojúsùn fún àwọn tí wọ́n jọ ń ṣe èmi òjò ìwọ ojú mi ọ̀hún. Nígbà tí wọ́n kàn sí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Benue DSP Udeme Edet, ó fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ wípé lóòótọ́ ni wọ́n ṣekú pa arákùnrin ọ̀hún lọ́jọ́ Ajé. Shakirat Arówólò Nurudeen ló jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ Atótó Arére online television. Látàrí tí wọ́n fi ìyà jẹ ọlọ́kadà gbẹ̀mí-mì sáhàámọ́ àwọn ọlọ́pàá nípínlẹ̀ Ògùn. Ọlọ́kadà kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Ganiyu ti pàdánù ẹ̀mí rẹ̀ o lẹ́yìn tí àwọn ọlọ́pàá àgọ́ àwáyé ìpínlẹ̀ Ògùn fi ìyà jẹ tí wọ́n lù ú nílùú Bàrà lásìkò tó wà ní àhámọ́ ọlọ́pàá. Ìròyìn ṣàlàyé wípé lọ́jọ́ Ajé Monday ọjọ́ 29 oṣù kẹsàn-án ọdún 2025 yìí ni àwọn ọmọ ẹgbẹ́ ọlọ́kadà èyí tí wọ́n wà ní agbègbè àgọ́ àwáyé ni wọ́n ké gbàjarè tí wọ́n fariwo ta tí wọ́n sì ní àwọn ọlọ́pàá àgọ́ àwáyé ti pa ọ̀kan lára àwọn
tó jẹ́ ògbónágbòǹgbò nínú ẹgbẹ́ àwọn tó sì ní ipa ribiribi tó kó nínú ẹgbẹ́ pẹ̀lú kó tó di pé wọ́n dá ẹ̀mí rẹ̀ légbodò. Olóògbé náà ni wọ́n ní ó jẹ́ ọmọ bíbí Òkè Ògùn ìpínlẹ̀ Ọ̀yọ́. Àwọn tí wọ́n mọ̀ nípa bí Ganiyu ṣe dèrò àgọ́ ọlọ́pàá ṣàlàyé wípé lára àwọn oníbàárà Ganiyu kan èyí tó máa ń jíṣẹ́ fún ló rán lépo bẹtiróòlù lọ́jọ́ náà, ṣùgbọ́n bí Ganiyu ṣe pẹ̀yìndà tán ni àwọn adigunjalè wá já ẹni tó rán níṣẹ́ lólè tó sì ní òun fura wípé Ganiyu ló rán àwọn adigunjalè náà wá. Èyí ló fà á tí ó fi ọ̀rọ̀ náà tó iléeṣẹ́ ọlọ́pàá àgọ́ àwáyè létí tí wọ́n sì wá fi ṣìkún òfin mú Ganiyu tó fi di èrò àtìmọ́lé. Nígbà tí òun náà fìdí ọ̀rọ̀ múlẹ̀, ọ̀kan lára olóyè fẹ́gbẹ́ akẹ́kọ̀ọ́ nílé ẹ̀kọ́ gíga fásitì Ọlábísí Ọ̀nàbànjọ tó wà ní àgọ́ àwáyè, Olúwàbùnmi Awóyẹmí, sọ pé lọ́jọ́ 27 oṣù kẹsàn-án ọdún 2025 yìí nìkan bíi aago kan àbọ̀ ni ẹni ọ̀hún tó jẹ́ oníbàárà Ganiyu tó ń gbé lẹ́bàá ilé ẹ̀kọ́ fásitì èyí tí òun ti ń kẹ́kọ̀ọ́ pé Ganiyu tí ó sì rán níṣẹ́. Lọ́gán tí Ganiyu lọ tán ni àwọn adigunjalè wá sí ilé náà nìkan bíi aago kan àbọ̀ òru tí wọ́n sì wá já ẹni ọ̀hún lólè kó tó di wípé Ganiyu padà dé. Èyí ló fà á tí ẹni náà fi sọ wípé Ganiyu ni afurasí ọ̀kọ́kọ́ èyí tí òun fura sí wípé ó rán àwọn ènìyàn náà. Èyí ló ṣe okùnfà bí àwọn ọlọ́pàá ṣe lọ ti Ganiyu mọ́lé láì tilẹ̀ wádìí ọ̀rọ̀ kankan. Ó ní wípé ṣe ni wọ́n dídùn ìyà fún un tí wọ́n sì so pẹ̀lú tí wọ́n sì bẹ̀rẹ̀ sí lù ú gẹ́gẹ́ bí ẹni lùbàrà. Nígbà tí wọ́n rí wípé ara rẹ̀ kò gba ìjìyà náà mọ́ ni wọ́n gbé lọ sí ilé ìwòsàn Love and Care tó ń bẹ ní agbègbè ọ̀hún, níbi tí àwọn dókítà ti kéde wípé ó ti dágbére fáyé. Gbogbo àwọn tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ àtàwọn olóyè ẹgbẹ́ ọlọ́kadà èyí tí Ganiyu tó dolóògbé jẹ́ ọ̀kan lára wọn ni wọ́n ti ké pe ìjọba lóhùn rárá o, tí wọ́n sì bẹnu àtẹ́lu iléeṣẹ́ ọlọ́pàá fún ìṣẹ̀lẹ̀ èyí tó wáyé yìí o, wípé ó dàbí ẹni fi ọwọ́ agbára yanijẹni àti wípé ọ̀pọ̀ lára àwọn oníbàárà wọ̀nyí ni wọ́n rí àwọn ọlọ́kadà gẹ́gẹ́ bí ẹni tí kò nẹ́nìkan o, tí àwọn sì fẹ́ kí ìjọba gbọ́ igbe àwọn láti jà fún Ganiyu, ẹni tó jẹ́ wípé ikú rẹ̀ kò gbọdọ̀ lọ lásán báyìí o láì rí ìdájọ́ òdodo. Amos wọ gàù lẹ́kọ̀ọ́, ọmọ ọ̀gá rẹ̀ ló jí gbé tó ń béèrè fún owó ìtúsílẹ̀ lọ́wọ́ bá tẹ̀ ẹ́. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ti mú ọkùnrin ọdẹ aṣọ́lé kan tí a mọ̀ sí Mẹ́gáàdì tí wọ́n pe orúkọ rẹ̀ ní Amos Kinney fún ẹ̀sùn wípé ó jí ọmọ ọ̀gá rẹ̀ ọmọ ọdún 2 gbé sá lọ ní ilé wọn tó wà ní agbègbè Ẹlẹ́mọ̀rọ̀ ìpínlẹ̀ Èkó. Àjọ ọ̀hún ló sọ ọ̀rọ̀ náà di mímọ̀ nínú àtẹ̀jáde kan tó fi síta lọ́jọ́ Ajé Monday ọjọ́ 29 oṣù kẹsàn-án ọdún 2025 yìí. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ Àtótó Arére lọ́wọ́, ìṣẹ̀lẹ̀ náà ló wáyé lọ́jọ́ 21 oṣù kẹsàn-án ọdún 2025 yìí nìkan bí aago 12 òru kù ìṣẹ́jú 10 nígbà tí ìyá ọmọdékùnrin náà mú ẹ̀sùn lọ sí àgọ́ ọlọ́pàá pé aṣọ́lé òun ti jí ọmọ òun gbé sá lọ tó sì tún jí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ òun pẹ̀lú. Nígbà tó yá ni afurasí náà fi fóònù tó jí òun pé bàbá ọmọ náà tó sì ń béèrè fún mílíọ̀nù 5 náírà owó ìtúsílẹ̀ ọmọ ọ̀hún. Èyí mú kí àwọn ọlọ́pàá ti agbègbè Ẹlẹ́mọ̀rọ̀ bẹ̀rẹ̀ ìgbésẹ̀ lójú ẹsẹ̀ tí wọ́n sì gbéra lọ sọ́dọ̀ ẹnìkan tórúkọ rẹ̀ ń jẹ́ Haruna Dauda tí wọ́n ní òun ló dúró fún afurasí yìí lásìkò tó wá iṣẹ́ wá sínú ilé náà. Wàyí o, látàrí iṣẹ́ takuntakun àti àìdáwọ́ ìgbìyànjú dúró ní àwọn agbófinró tọpinpin rẹ̀, léyìí tó sì jẹ́ wípé àwọn ọlọ́pàá wọn ò dáwọ́ ìtọpinpin dúró débi tí wọ́n tọpinpin rẹ̀ débi tí ó ń fi ara pamọ́ sí ní agbègbè Ẹlẹ́mọ̀rọ̀, ìyẹn ní ọjọ́ 23 oṣù kẹsàn-án ọdún 2025 yìí nìkan bí aago 2 ọ̀sán. Nígbà tí wọ́n ṣe àwárí afurasí náà lọ́gán ni wọ́n fi páńpẹ́ òfin gbé e tó sì ti wá jẹ́wọ́ lákàtà àwọn ọlọ́pàá wípé lótìtọ́ ni òun hu ìwà ọ̀daràn náà. Wọ́n ní afurasí ọ̀hún wà ní àkàtà àwọn ọlọ́pàá tí yóò sì fi ojú ba ilé ẹjọ́ lẹ́yìn tí ìwádìí bá parí. Ẹ̀wẹ̀, kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Èkó CP
Ọlọ́rundáre Jimoh ó bẹnu àtẹ́lu ìwà búburú náà. Bákan náà ló fìdí ìfarajìn iléeṣẹ́ ọlọ́pàá múlẹ̀ láti máa gbógun ti àwọn oníwà ọ̀daràn káàkiri ìpínlẹ̀ Èkó.